الحق من ربك فلا تكونن من الممترين. الحمد لله والصلاة والسلام على أتمان الأكملان على أشرف المرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان وبعد. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أدعو فون الله أتريك أتي جلون فون النبي ومحمد gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tó bá ń tọ̀ ìlànà ànábì títí tó fi di ọjọ́ ìgbẹ̀yìn al-qiyama abẹ́lọ́n kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wọn. Gbogbo àwa tí à ń gbọ́ ètò nínú oṣù Ramadan yìí ìyẹn ni pé adúpẹ́ akí àwọn iléeṣẹ́ Da'watul àbí Al-Haq TV so akí wọn kọ́lọ́n kí ó wà pẹ̀lú wọn kó ṣàlékún dáadáa fún wọn kọ́mọ́ bà iléeṣẹ́ náà jẹ́ gbogbo àwọn tí wọ́n ń ṣalágbàtẹ̀rù rẹ̀ náà kọ́lọ́n kó dúró tì wọ́n. Bákan náà gbogbo àwa ọmọ ìyá wa ní gbogbo àyíká yìí tí a ti ń gbọ́ra wa akíra wa kú òǹgbẹ akíra wa kú iṣẹ́ olóore kọ́lọ́n kọ́ mọ́ ṣàgbà ní ìbádà fún wa. Ọmọ ìyá yín Abdulfatah Sarumi so láti Ìlọrin ní Nàìjíríà so náà ni ó fẹ́ bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ wa ní èní òun náà ni ó ní í ṣe pẹ̀lú al-hikmatu fi mashru'iyyati as-siyam aw shahr Ramadan. Àwọn ìdí pàtàkì àríwòye tí ó ṣe fà jáde látara ìṣe àwẹ̀ Ramadan ní òfin Ọlọ́run Ọba Ọlọ́run ṣe ṣe lófin fún wa. Ẹni pé ǹjẹ́ àǹfààní ń bẹ tí a lè mọ̀ wò pé ẹ̀rí pé àǹfààní lélẹ́yìí ẹ̀rí pé oore lélẹ́yìí ẹ̀rí pé nǹkan kan báyìí lélẹ́yìí. Torí ọ̀rọ̀ ìbádà yẹn ni pé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tọ́lọ́run ṣe lófin fún wa látẹnu Ànábì sallallahu alaihi wasallam. Ìgbà míì ẹ wá di ní rí ìdí kankan pàtàkì yẹni pé ní rí pé hikmata lè rí ni so tán irú ẹ̀ láwọn afọ́ ni pé Allahu ya'lamu al-hikmata al-muta'alliqa biha àwọn afọ́ ni Ọlọ́run ló mọ nǹkan pàtàkì tó so mọ́dì rẹ̀ so irú ẹ̀ ni bóyá nìsín ká ní à ń kírun àyílà mẹ́rin asuri mẹ́rin àsùbá méjì ni ó lè rí pé mo fẹ́ rí hikma kankan ó lè fa hikma kan kọyọ níbi ọ̀rọ̀ yẹn nìkan ó lè fa yọ so àmọ́ níbi ọ̀rọ̀ Ramadan so Ọlọ́run bá ní kí àwọn hikam àwọn oríṣiríṣi nǹkan tẹ́ rí lóríṣiríṣi pé àríwòye leléyìí ẹ̀kọ́ leléyìí ọgbọ́n leléyìí ń bẹ lára Ramadan gbígbà ẹni pé àwẹ̀ Ramadan gbígbà. Àkọ́kọ́ nínú àwọn nǹkan tí a máa rí ní àríwòye tó ń jẹ́ hikma òun náà ni pé sawm Ramadan aw sawm shahr Ramadan yushiru ila anna ad-din al-islam dinun alamiyyun so ń jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn Islam ẹ̀sìn gbogbo àgbáyé ni torí nínú oṣù yìí tó bá ti ń dé Allahu Akbar everybody gbogbo àgbáyé náà ni ó sì bẹ̀rẹ̀ ẹnìkan ò sì ní bẹ̀rẹ̀ àfi kó rí póṣù yọ so léyìí túmọ̀ sí pé ẹ̀sìn yìí ẹ̀sìn tó kárí ayé ni tọ́lọ́run sì sọ́nà al-Qur'an pé wa ma arsalnaka illa rahmatan lil alamin pé wa nabi sallallahu alaihi wasallam gbogbo ayé náà la rán ọ sí so àwẹ̀ yìí náà jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ pé Ọlọ́run rán nabi sí gbogbo ayé ni so bákan náà ó tún yẹ ká túmọ̀ mọ̀ pé Islam gangan fúnra rẹ̀ ipe ẹ̀sìn tí Olúwa bá fọwọ́ sí ni tó ṣe pé àwọn ànábì Ọlọ́run Ọba tí wọ́n ti ń ṣe bọ̀ ànábì sallallahu alaihi wasallam òun náà tó wá tún ṣe rú ẹ̀ torí àwọn nǹkan mìíràn nínú àwọn ẹ̀sìn tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam ní ká máa ṣe so inú kó jẹ́ pé kò tiẹ̀ sí nínú ẹ̀sìn àwọn tó ti kọjá nínú àwọn ìbádà wọn so àmọ́ Ramadan bí àwọn ṣe ń gbà gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn tó ṣáwájú náà ń gbà ẹ wo ìmọ́tótó nìsín ó yàtọ̀ báwa ṣe máa ń ṣe ìmọ́ra sí bí àwọn tí wọ́n jẹ́ àlèhùnmọ́ àkọ́kọ́ báwọn ṣe máa ń ṣe ìmọ́ra so àwọn nìsín àwọn Banu Israil àwọn Yahud tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn bóyá ìtọ̀ kan sí wọn lára gbígbẹ́ kan sí wọn lára so ara ń tọ́lọ́wọ́n bá ṣe fún wọn nípa àwọn lọ lè mú òkúta kan ní wọ́n fi gbó ó dìgbà tẹ́jẹ̀ bá jáde ńbẹ̀ so àmọ́ wà àlèhùnmọ́ yìí Ọlọ́run bá ní òun ṣe takhfif fún wa so omi náà ní ká kàn fi ṣàánú so eléyìí ó túmọ̀ sí pé ara ń tàfimọ̀ pé ẹ̀sìn nígbà míì àwọn àkàm àwọn ìdájọ́ ẹ̀sìn á máa yàtọ̀ sí títí àwọn àlèmọ̀ tó ti kọjá àmọ́ Ramadan àwẹ̀ bọ́lọ́run ṣe ní káwọ́ máa gbà gẹ́gẹ́ náà làwọn tó ṣáwájú wa náà ti gbà Ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim ya ayyuhalladhina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladhina min qablikum la'allakum tattaqun Olúwa ni mo ṣe àwẹ̀ lọ́ranyàn fún yín kama kutiba alal ladhina min qablikum bó ṣe jẹ́ ọ̀ranyàn fáwọn tí wọ́n ti ṣáwájú yín yẹn ni pé àwọn wo ni àwọn àlùmọ̀ tí wọ́n ti kọjá so tó mọ̀ sí pé Ramadan ààrẹ kọ̀ọ̀kan pé àṣẹ Allahu Akbar àṣẹ bó ṣe jọ́ràn èèyàn fún àwa yìí
àwọn kan náà ti gbà ṣáájú wa. lára nǹkan tí Ramadan tó máa ń jẹ́ àǹfààní fún al-umma yìí òun náà ni ta'widun nafsi ala badl al-ata. ó ń kọ́ ẹ̀mí wípé èèyàn máa ń ná, èèyàn máa bí èèyàn ṣe máa ń lójú àánú ni tí èèyàn máa ń ná fún àwọn al-masakin li'anna as-sa'ima yastashi'iru hajati al-fuqara wal-masakin ila at-ta'am. so ẹni tó bá ń gbàwẹ̀ yóò wá rí pé àṣé n tí máa ń ṣe àwọn tálíkà tó pẹ́ lómi ó jí láàárọ̀ kò ní rí nǹkan tí ó jẹ títí tí ó fi dọ̀sán kò ní rí nǹkan tí ó jẹ bóyá ọ̀rọ̀ lẹ́nu ṣe wá rí nǹkan tí ó jẹ. so tí ẹni bá ń jẹun tó bá máa ń gbàwẹ̀ kódà kíyèsí lálẹ́ ẹni tó bá ń jẹun tó bá máa ń gbàwẹ̀ dáadáa kódà bí kìí ṣe Ramadan irú ẹni yẹn ẹ máa kíyèsí pé wọ́n sábà máa ń lójú àánú torí wọn máa feel pé ní ìjẹun látàárọ̀ èmi pé ibi tí àwọn aláìní tí máa ń ṣẹlẹ̀ sí wọn wá jẹ́ pé ó yẹ kí wọ́n máa ṣàánú. so torí ẹni yẹn náà yóò rí pé ibi kìí ṣe nǹkan tí ó rọrùn fún ara ọmọ èdè ènìyàn. so yóò wájú kọ́mi yẹn náà tó wá máa wá ṣe nǹkan tó ṣe pé yóò tó wá máa ṣe àtúnṣe fún àwùjọ wa. so torí pé ẹni tó bá ń ṣàánú tálíkà yóò rí pé ẹ̀mí àwọn tálíkà yóò máa fúyẹ́, àánú àwọn tálíkà yóò máa wà ní ìfẹ́ àwọn olówó yóò máa wà lẹ́mìí tálíkà. so ẹ wo lásìkò yìí ní ìsìtẹ́ bá rí gbogbo wàhálà fìtínà tó ń káàkiri ayé yìí tó pẹ́ lómi yóò lọ lè wá àwọn tó pẹ́ ẹja jáwọn èèyàn gbé ẹjẹ́ ká ṣe kínní yẹ. so àìlójú àánú kan àìṣàánú àwọn èèyàn jẹ́ káwọn èèyàn wá wicked kan wá lé nílékúlé kan wá dájú. so olówó tí bá ń kọjá lọ so ẹni tó yẹ káwọn èèyàn máa kiri pé ẹ káàbọ̀ sà torí pé wọ́n yẹ ká máa retí pé yóò fáwọn ní nǹkan jẹ. àmúgbà tó polówó bá dájú so àwọn fámìlì ọmọ òwúrọ̀ ni pé kọ́ra àwọn ọmọ kó wá lè lásìkò kan lásìkò wá lè kú torí pé wọn kúkú rí jẹ lára rẹ̀. Ramadan a máa kọ́ yẹn lẹ́kọ̀ọ́ pé èèyàn máa ń lójú àánú ni. so ara yẹn náà ni ẹ̀kọ́ tí a rí kọ́ ní ara Ramadan. bákan náà Ramadan ó máa ń yamna'u shahwata al-jinsi yẹni pé àwọn jinsiya Ramadan àwẹ̀ gbígbà ó máa ń kú lọ́wọ́ àwọn adùn ara yẹni pé tó fẹ́ máa ń tíyàn láti fẹ́ ṣe zina. so zina ojú, zina abẹ́, zina ọwọ́, zina ẹnu Ramadan máa ń kúnyàn lára kù láti má ṣerú nǹkan báwọn torí pé kíni torí ẹni tó bá ti fẹ́ gbààwẹ̀ yóò ti mọ̀ pé ìgbọ̀dọ̀ súnmọ́bìnrin olóbìnrin ìyẹn nìkan wá kọ́ bí ìṣẹ́ Ramadan náà ara bí n tí iṣẹ́ tí Ramadan gẹ́gẹ́ máa ń ṣe lára ìyẹn ni pé gbígbààwẹ̀ gẹ́gẹ́ tí máa ń ṣe lára òun náà ni pé tukhaffifu shahwa máa ń sọ adùn yóò máa fúyẹ́ rẹ̀ ẹni pé ní tí ṣáwà bá pọ̀ lára rẹ̀ jù náà Nabi sallallahu alaihi wasallam fi sọ́nà àdéṣe Abdullahi bin Mas'ud pé ya ma'shara shababi man istata'a minkumul ba'ata falyatazawwaj. Ànábì ní ẹ̀yin ọ̀dọ́ ẹni tó bá mọ̀ pé òun ti ní báà ẹni pé ara òun ti tó láti lè fẹ́yàwó ara òun ti ń lè òun ti ń fi lè ṣáwà òun ti ní ṣáwà ṣẹ́ṣọ́ ọ̀jì tí ń dààmú Ànábì ní falyatazawwaj ní tó kù fún ẹni kò ìtìlọ lè gbààwẹ̀ akọ ìtìlọ lè fẹ́yàwó. Ànábì wá ní fa in lam tastati' tó wáyé pé nìsín situation rẹ̀ wá ti lè ò lè fẹ́yàwó ò lówó ò nípa ò nílé ò lè fẹ́yàwó. Ànábì ní fa in lam yastati' fa alayhi bis-sawm má gbààwẹ̀. so Ànábì wá ní fa innahu lahu wija' torí pé ṣe rí àwẹ̀ yẹn ó máa ń kóyàn lẹ́nu ó máa ń jẹ́ ìjánu fún yàn ni kò ní jẹ́ kíyàn ó lè máa ṣe wọ́n àwọn káàkiri. ẹ̀rí ẹni tó bá gbààwẹ̀ látàárọ̀ tó gbádìí ìrọ̀lẹ́ tó wá ṣínú ara rẹ̀ ó balẹ̀ ẹ̀rù kí wọ́n kára wá balẹ̀ fún 30 ọjọ́ báwọn fún 30 ọjọ́. so ẹ̀rí pé n ti ń jẹ́ zina yóò kó taratara kó lára yàn ní pé àwọn ọ̀dọ́ so ẹ jẹ́ ká gbìyànjú ká fi taratara ká gba àwẹ̀ tó lẹ́nu mi lè máa wò pé èmi gbà kò sí nǹkan kan tó yí padà lára mi gbá bó ṣe yẹ ni o ọ̀ ń gbàwẹ̀ ń wò òkú wò ọ̀ ń gbàwẹ̀ ọ̀ ń gbọ́gbọ́ kú gbọ́ so ọ̀ ń gbàwẹ̀ ọ̀ ń gbórin kórin so àwẹ̀ yẹn ò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe lára yẹn. kódà bí èsì Ramadan náà bó jẹ́ àwẹ̀ ọjọ́ lásán náà ní tánẹ́bí ní tó máa ń pa ṣáwà lára yẹn wọ́n ní wọ́n ń gbàwẹ̀ kọ́ pa ṣáwà lára rẹ̀ àwẹ̀ tó ń gbà tó yé jìnnà sí mọ́mọ́ ṣàwàdà pẹ̀lú obìnrin tí ìṣẹ̀lẹ̀ tọ̀ rẹ̀ àwẹ̀ tó ń gbà tó yé jìnnà sí máa fọwọ́ kan obìnrin lọ́wọ́ ìmọ̀ bá lọ́wọ́ ìmọ̀ dìímọ̀ òsì lọ́n gbàwẹ̀ kò ní ṣiṣẹ́ tó yẹ kó ṣe. so òun náà ni pé Ramadan ó máa ń pa ṣáwà ní ara ènìyàn. bákan náà Ramadan yìí ó tún wà nínú nǹkan tó ṣe pé yuhassinu akhlaqal muslimin aw sa'im ó máa ń tún ìwà ẹni tó bá ń gbàwẹ̀ ó máa ń tún wà rẹ̀ ṣe. so àwọn ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ yàn so
Ramadan ń bẹnu ọ̀nà tọ́lọ́run fi lè gbà ní ọwọ́ yẹn torí pé lè yọ wà ní hadith anabi sallallahu alayhi wa sallam látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní idha kana yawmi ahadikum anabi ní tani kọ̀ọ̀kan yín bá ti ń gbàwẹ̀ o wala yarfuth wala yafsuq wala yaskhab anabi ní ò gbọ́dọ̀ wà pòkì wọn náà máa ti ń jẹ́ wà pòkì ìwọ máa ta kọ́ máa kẹ́hùn kọ́ máa jà anabi ní wala yafsuq wala yarfuth ò gbọ́dọ̀ wà pálapàla tí ń jẹ́ wà pálapàla ni bí à ń ṣe àlè à ń dìmú obìnrin olóbìn à ń bọ obìnrin lọ́wọ́ à ń họ́gì obìnrin gbúrú jákujàku yẹn jìnnà sí ọ̀rọ̀ pálapàla ọ̀rọ̀ tí ò dá lẹ́nu anabi ní jìnnà sí so anabi ní wala yaskhab kọ́dọ̀ gbọ́dọ̀ máa pariwo wọn kankan ṣẹlẹ̀ nísìn kọ́ wá bẹ̀rẹ̀ sí ní máa yarí kọ́ máa pariwo anabi ní ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ o anabi ní ò gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ anabi wá ní wa in qatalahu ahadun tẹ́nìkan bá dìde wá ló ń fẹ́ máa bá ọjà ó fẹ́ bọ́ fa wàhálà anabi ní faqul inni sa'im má bàjá o sọ pé èmi kàn ń gbàwẹ̀ ń tèmi o sọ wá òkè wá ṣe báyìí fún ọgbọ̀n ọjọ́ ò pariwo ò sọ wọ́nranwọ́nran ò jà ò má báyàn bínú ẹ rí i pé anabi sallallahu alaihi wasallam kí ni yẹn ó dàgbé bẹ́ẹ̀ pé yẹn lọ kọ́ọ̀sì náà ní táwọn afábá ń sọ̀rọ̀ Ramadan kalwarsha ó dàgbé bí bẹ́ẹ̀ pé yẹn lọ sí kọ́ọ̀sì kan tó ṣe pé yẹn gbogbo oríṣiríṣi àwọn yẹn ni ó wà ń bẹ̀ sẹ́ni pé yóò burú fún ọmọ ènìyàn kọ́ lọ sí kọ́ọ̀sì oṣù kan kó ló wọn mú àǹfààní kankan dé mẹ́ so bẹ́ẹ̀ náà ni Ramadan so àwọn ẹ̀kọ́ tí ó kọ́ wa náà la máa rí níbi àdéhùn yẹn pé ìyẹn ó jẹ́ ẹni tí ó níwà pẹ̀lẹ́ tí ara rẹ̀ ó balẹ̀ tí ó máa ṣe jẹ́ so tọ́lọ́ bá ti wá sànú yẹn ní Ramadan tó wà yìí tó wá rí pé ọ̀rọ̀ arí gbogbo àwọn nǹkan báyìí achieve kò sí rọ́fàsì nínú ọ̀rọ̀ rẹ̀ mọ́ kò sí rọ́fàsì nínú wà rẹ̀ wà pálapàla wà náà dáradára kò sínú wà rẹ̀ mọ́ so wọ́n máa ta máa pariwo káàkiri so ìmọ̀ ìjà káàkiri kò sínú wà rẹ̀ fún ọgbọ̀n ọjọ́ wọ́n yẹ kí n lè maintain ẹ̀ di ọdún kan tó ń bọ̀ ó mi pé tí yẹn bá ń ṣe báwọn ìgbésí ayé yẹn ó ti dá nìyẹn fa ìyẹn ti di ẹni tí wọ́n mọ̀ sọ pé ọmọlúwàbí ni ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kì í ṣe ẹni tí ó máa ń da ayé rú so àwọn nǹkan yìí nínú Ànábì sallallahu alaihi wasallam lójú ká mọ̀ pé àwọn àǹfààní tí ń bẹ lára àwẹ̀ iná lílé tó yẹ pé mùsùlùmí gẹ́gẹ́ fúnra rẹ̀ yóò rí so bákan náà yóò tún rí bí àǹfààní tí ń bẹ ni pé àwọn mùsùlùmí lágbàáyé ní gbogbo àyíká ìtàn bá wà ìfọ̀kànbalẹ̀ yóò sì wà ní àwùjọ èèyàn so ìfọ̀kànbalẹ̀ ó wà nínú ìṣẹ̀mí oníkálukú Ṣaitan yóò jìnà ẹ̀rìn aráńtà Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa nìyẹn pé nínú Ramadan ẹni tó bá ti ń gbààwẹ̀ tí oṣù yẹn gan bá ti dé oṣù àwẹ̀ yẹn kò sí nǹkan tó jẹ́ kí Ramadan ó yàtọ̀ ju àwẹ̀ kí ṣá Ramadan ó yàtọ̀ ju àwẹ̀ tá ń gbà ń bẹ̀ náà ni so àwẹ̀ yẹn Ànábì sallallahu alaihi wasallam ní pé tí oníkálukú bá ti bẹ̀rẹ̀ sí nígbà tóṣù yẹn dé ntọ́lọ́run ó ṣe láǹfààní fún gbogbo ọmọ àlùmọ̀ ni pé yuqayyadu fi Ṣaitan èṣù wọ́n sì dé mọ́lẹ̀ wọ́n dé èṣù mọ́lẹ̀ wa yughlab fi abwabun jahannam gbogbo iná ọ̀yẹ̀ nílẹ̀kùn náà jahannam àwọn ó tì í yẹn ni pé àwọn afọwọ́n ṣàlàyé pé tọ̀tún bá ti dé Ṣaitan mọ́lẹ̀ so yẹn ni pé gbogbo ìwà burúkú gbogbo ìwà tí ọ̀dà tí Ṣaitan tí máa ń kọ́ àwọn ọmọ ẹ̀dá ènìyàn torí pé kí ni gbogbo àwọn akhlaq al-qabiha yẹn ni masdaruha mina Ṣaitan ìpínlẹ̀ rẹ̀ àtọ̀dọ̀ èṣù ni máa ń fà Ànábì sallallahu alaihi wasallam ṣàlàyé rẹ̀ ìbínú ni ìfà wàhálà ni ìjà ni Ṣaitan ni nígbà Ànábì sallallahu alaihi wasallam ní pé tẹ́ bá ń bínú Ànábì ní kí n ò sí a'udhu billahi minash shaitanir rajim so ara tí èèyàn máa fi ń kọ́ tí èèyàn máa fi ń dẹ́kun ìbínú náà lélẹ́yìí fún mùsùlùmí so tí Ramadan bá ti wá wọlé ara àǹfààní tí Ànábì ní yóò máa ṣẹlẹ̀ tó yẹ pé hikima tẹ́yìn ò rí pé àṣé Ànábì sọ yìí pé ó ní í ṣe pẹ̀lú Ṣaitan òun náà ni pé Ọlọ́run ni kí wọ́n dé mọ́lẹ̀ so wọ́n wá sílẹ̀kùn àlìjánà kalẹ̀ ìtumọ̀ kí wọ́n sílẹ̀kùn àlìjánà kalẹ̀ ní pé iṣẹ́ olóore yóò wá rọrùn fáwọn èèyàn láti ṣe ẹ̀rẹ̀ so iṣẹ́ olóore yóò rọrùn fáwọn èèyàn láti ṣe ń kálukọ́ máa wá ṣe tanafus kálukọ́ máa ṣe alápáǹtètè ìpè èmi náà fẹ́ wà àsìkò yìí gan náà ni àyà Kùránì máa ń ṣe mọ́pọ̀lọpọ̀ la tọ́lọ́ ní sabiqu ila maghfiratin min rabbikum wa jannatin arduha as-samawati wal ard ṣẹ́ni tó bá jáde rí tó bá lọ sáwọn ilẹ̀ lárúbáwá yìí yóò mọ̀ pé in fact pé ní pé èèyàn ń lo ohun tí Ọlọ́run bá sọ nípa Ramadan tàbí níta Ànábì sallallahu alaihi wasallam sọ nípa Ramadan èèyàn ò rí lára àwọn mùsùlùmí níbẹ̀ yẹn wọ́n fẹ́ lè máa bẹ̀ ọ́ pé kó wá bá wọn jẹun wọ́n fẹ́ lè máa bẹ̀ ọ́ pé kó wá ṣínú lọ́dọ̀ àwọn so torí pé kí ni wọ́n ti mọ ọlá ńláńlá tí Ànábì sallallahu alaihi wasallam
tó ti kún síbẹ̀ fáwọn. Wọ́n rò pé oṣù yìí o, àsìkò yìí o, àwọn náà ó jèrè oṣù yìí kó tó di pé yọ lọ. So náà ni ẹ fi rí àwọn èèyàn oríṣiríṣi nínú àwọn ọ̀nà tí èèyàn máa fi ń wá ọ̀nà oore náà ni wọ́n mọ̀ wá káàkiri. tó yẹ pé sabiqu ila maghfiratin min rabbikum wa jannatin 'arduha samawati wal ardi u'iddat lil muttaqin. tó yẹ pé Ọlọ́run bá pèsè rẹ̀ fáwọn tán jólúbẹ̀rẹ̀ Ọlọ́run ẹ̀rí musabaqa ọ̀hún tí ó lágbára. so àwọn àsìkò yìí kọ́lẹ̀ lómi ibi tí àwọn ẹlòmíì ń rí àwọn hikama rẹ̀ dé òun náà ni pé wọ́n á máa rí pé Ramadan yìí oṣù tó ṣe pé àwọn ò fi iṣẹ́ olóore sí, nítorí pé àwọn iṣẹ́ olóore á máa lọ́pọ̀ níbẹ̀ yẹn dọ́bùládá náà lèèyàn gbà ní irú àwọn tí àsìkò yẹn bá ti dé. so wọ́n mọ̀ wá ẹlòmíì á fi zaka rẹ̀ sí àsìkò yẹn. kọ́dà ló máa ń gbàgbọ́ pé àsìkò yìí náà lásìkò zaka ni yẹn lè yọ zaka lásìkò mi tí kì í ṣe àsìkò Ramadan. so àmọ́ àwọn yẹn máa ń gbà pé ẹ jẹ́ ká fi sásìkò yìí torí pé àwọn ò rí iṣẹ́ olóore, àwọn ò rí ṣe torí hadith Ànábì sallallahu alaihi wasallam ó clear mẹ́ pé nínú àwọn ọjọ́ lásán so tí yẹn bá iṣẹ́ olóore ládàá rẹ̀ máa ń yàtọ̀. àmọ́ nínú Ramadan àwọn nǹkan tí yẹn máa ń rí níṣẹ́ olóore ó tún máa ń yàtọ̀. gbogbo eléyìí yóò mọ̀ rí pé hikma yẹn ni pé àwọn hikam ní ká tiẹ̀ pé gan àwọn ìdí pàtàkì tọ́lọ́run fi ṣe Ramadan ní òfin fún wa. so bákan náà ẹ tún wo ara tẹ́yìn tó fi mọ̀ pé ẹ wo hikma ńláńlá òun náà ni pé bá ti ń retí oṣù nípínlẹ̀ bẹ́ẹ̀ láti mọ̀ pé dínú Islam dínú samawi ẹ̀sìn sánmà ni pé ẹ̀sìn tó wá láti sánmà ni. so a retí oṣù níbẹ̀rẹ̀ gbàtàbà tó di pàbà ṣínú náà a tún máa retí oṣù. tó rà Nabi sallallahu alaihi wasallam ní pé sumu li ru'yatihi wa afturu li ru'yatihi wa in gumma alaykum fakmilu al-'iddah 30. Nabi sallallahu alaihi wasallam ní tẹ́ bá fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ ẹ kàn gbọ́dọ̀ jálù. so èyí yóò mọ fún yẹn ní àríwòye pé àṣẹ ẹ̀sìn yìí dínú samawi ẹ máa sọ oṣù ni àfi kóṣù yẹn jáde. so tó bá ti jáde ẹ bẹ̀rẹ̀, tó bá ti jáde ẹ̀tún túnu yẹn ni pé a parí àwẹ̀. so lẹ́yìn túmọ̀ sí pé ẹ̀sìn Islam ẹ̀sìn tí kìí ṣe pé ẹ̀sìn ìfẹ́ inú ni, ẹ̀sìn tó ti ní ètò ni. gbogbo àwọn kan tí yóò kọ́ lẹ́kọ̀ọ́ nínú oṣù Ramadan yìí níbi gbígba Ramadan ọ̀pọ̀ lóríṣiríṣi. so bákan náà ọmọ ènìyàn tó rí pé àṣẹ ìṣẹ̀mí ayé ọmọ ènìyàn tó gbọdọ̀ ní ètò ni, torí pé ẹ̀sìn wa yìí gan ẹ̀sìn tó létò ní. ẹnìkan ò lè wá nínú oṣù Rajab ní ìsìnkú ní òun bẹ̀rẹ̀ Ramadan àbí kó tó doṣù tí ń bọ̀ kó ní èmi sì ń wá sọ́la mi ń bá Ramadan tèmi lọ ẹnì pé ẹnìyàn yóò dáràn ni nínú Islam, yóò dáràn pé a ti parí wọn kó ní èmi rọ̀ ọgbọ̀n tèmi ó ti ní èmi ń bá lọ ní kí ló ń gbà kó ní Ramadan náà ni kò ṣeé ṣe bẹ́ẹ̀. so yìí wọ́n túmọ̀ sí wa pé Islam ẹ̀sìn tó ti ní ètò tọ́lọ́run ti fètò sí ni. tẹ́nìkan bá lóun gbé nǹkan mi wọbẹ̀ so yóò mọ̀ jẹ́ pé ó fẹ́ dá àdáadáalẹ̀ burúkú nù nínú Islam. so náà ni gbogbo àwa tí à ń ṣẹ̀sìn Ọlọ́run ọba so bí náà ni màá rọra fi parí. ẹ jẹ́ kí alákìísí lérí ọ̀rọ̀ ẹ̀sìn wa tá à ń sìn ẹ̀rí ẹnìkan ò tó bẹ́ẹ̀ kọ́kàn bẹ̀rẹ̀ Ramadan nígbà tó ṣó tí ì dé. so tó mọ̀ ní pé à ń retí pé bóòlù Ànábì sallallahu alaihi wasallam ṣe ní ká bẹ̀rẹ̀ wọn náà wàá generalize ọ̀rọ̀ yìí sí gbogbo àlámọ̀rí ẹ̀sìn rẹ, gbogbo ẹ̀sìn rẹ tó bá fẹ́ sìn láyé máa wo pé bóòlù Ànábì ṣe ní á ṣe. tó rò pé ó dúró tó ṣù fi yọ ó dúró tí Ramadan fi bẹ̀rẹ̀ ni ó ṣe bẹ̀rẹ̀ Ramadan lóṣù tó kọjá kó ló ti bẹ̀rẹ̀ Ramadan tiẹ̀ kí ló wá lè mú ọ tó wà ní èmi o màá ma wá ètò èyí tí Ànábì ò ní á ṣe inú ẹ̀sìn ní màá ṣe èmi o bí bá ṣe wù mí ní zikiri màá lùlù sí i màá fa tẹ̀sùbá sí Ànábì bí ọ. so tàhájúdù ń lọ sí Ànábì bí ọ gba tí ò ti bí ọ̀hún. so ìyẹ̀wò tí Ramadan yẹ kọ́ tí ó kọ́ wa lélẹ́yìí o. so kó àwa mùsùlùmí ẹ dákun ẹ jẹ́ ká mọ̀ pé ẹ̀sìn wa ẹ̀sìn tó ti ní òǹdè ni tó ti ní nǹkan tó dé mọ́lẹ̀ òun náà ni ìtẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam. wọ́n mùsùlùmí náà bó ṣe wá ń ṣẹ̀mí ayé rẹ̀ wọ́n gan mọ̀ pé òun lù ṣẹ̀mí ayé rẹ̀ pẹ̀lú òde ni. tó bá ra nǹkan kan ní ìsọmọ wá kí pípò náà ṣe ní ká ṣe lò ó bó ni wọ́n ṣe ní ká ṣe kí ṣe àyè nílùú báyìí kọ́mọ àbàjẹ́ ẹ gbogbo àwọn electronics tán ra nísìnyí. so ó ti ní time tó fi charge ẹ̀ kó tó di pọ́ bẹ̀rẹ̀ sí ní lò tó wá pé fóònù bá ní. bẹ́ẹ̀ ni gbogbo àwọn electronics bó ló ṣe wá jẹ́ pẹ́ sìn Ọlọ́run ni wọ́n ní òní tẹ̀lé Ànábì sallallahu alaihi wasallam níbẹ̀. so kò ní bá a mú fún ọ. so bí ẹ̀rù ṣe ń bà ọ́ tó yẹ pé àyà òkọ́ ò ní àyà láti bẹ̀rẹ̀ Ramadan nínú oṣù tó kọjá. so mọ́ láyà sí àwọn àlámọ̀rí ẹ̀sìn míì náà tó bá ti rí i pé Ànábì sallallahu alaihi wasallam ní ká ṣe bẹ́ẹ̀. ara àwọn hikma tí a lè rí níbi ṣíṣe Ramadan ní òfin fún wa lélẹ́yìí. so abẹ́ Ọlọ́run ọba azza wa jal kó mọ́ ṣàgbà èyí tí à ń gbà yìí náà kó mọ́ ṣàgbà ní ìbádà fún wa
torí tó le jù òun ní kí n ṣe wàhálà ẹ̀rí amilatun nasiban tasla naran hamiya, kí n ṣe wàhálà kí n ṣe fìtínà lé ayé orí ọgbàwẹ̀ látàárọ̀ dalẹ́ ó jẹun àmọ́ ọgbà bá Nábì ṣe ní ọgbà ní ládà kankan ṣẹlá kan jẹ́ ká ṣàánú ara wa mùsùlùmí ká máa gbààwẹ̀ wa àti ìbádà wa yòókù náà ká ṣe gẹ́lẹ́ bá Nábì ṣe ní ká ṣe. so ẹni tí ó ń bá wa sọ̀rọ̀ náà ni Abdul Fattah Sarumi láti Ìlọrin ní Nàìjíríà. so akí gbogbo àwa mùsùlùmí pé subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuhu. Subhanallah.